Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún orí ọ̀fẹ́ èyí tẹ́ fún wa lónìí. Orí ọ̀fẹ́ tẹ́ fi pè wá sí ṣẹ́yìn. Àyìn lógo nítorí pé ẹ ṣé torí pé àánú yín dúró láéláé. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àkókò ẹ̀kọ́ míì tún dé o. A fẹ́ wo ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí ẹ̀yin Ọlọ́run fẹ́. A fẹ́ mọ inú yín gan. Bàbá Olúwa ẹ ṣí wa níyè. Olúwa ẹ ràn wá lọ́wọ́. Bíbélì sọ pé ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì mú wọn lára dá. Ọ̀rọ̀ yín lónìí jẹ́ kó mú wa lára dá. Jésù Olúwa wa. Àmín. Tọ́ ẹ mà tún kú ọjọ́ mẹ́ta kan náà. Mo kí yín pé àánú Ọlọ́run yóò máa bá yín gbé lórúkọ Jésù. Kókó tá fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí ìbéèrè ẹnìkan ni. Ṣùgbọ́n mo wá wò pé ọ̀nà wo ni mo lè fi gbà dáhùn ìbéèrè yìí o. Mo rí pé ká kọ́ ẹ̀kọ́ yẹn ní ọ̀nà tó fi jẹ́ pé àwọn nǹkan tí wọn ò béèrè ká sọ mọ́ra kó má di pé a dáhùn ìbéèrè tán wọ́n tún wá ní ó da ilé yìí kọ́ torí ẹ̀ ni a ṣe mú kókó ilé wa tó sọ pé àwọn ohun tó tayọ 5 nípa ìgbàlà 5 unique salvation facts àwọn nǹkan tó tayọ tá a lè kà ìkíní ìkejì kẹta kẹrin karùn nípa ìgbàlà ni mo ṣàjọ pé ká fi bá ara wa sọ̀rọ̀. Ṣe rí ìbéèrè tẹ́ni ẹ béèrè jẹ́ kí n sọ fún wa wọ́n béèrè pé ẹ dákun báwo ni Ọlọ́run ṣe ń gbàlà. Ìbéèrè yẹn kò fẹ́ yé mi báwo Ọlọ́run ṣe ń gbàlà. Ọlọ́run rán ìgbàlà rẹ̀ náà ni ṣùgbọ́n mo wá rí pé ó dàbí pé àwọn mọ́mì tó béèrè yẹn wọn ò ní òye ìgbàlà yẹn rárá làkúnyọ̀dà kí n kó sọ nǹkan àgbàyanu 5 kan fún wa nípa ìgbàlà bóyá tá bá kẹ́kọ̀ọ́ ìtàn gbogbo nǹkan ayé wa nípa ọ̀rọ̀ ìgbàlà. Àkọ́kọ́ ọbẹ̀ tí mo fẹ́ ká mọ̀ nípa ìgbàlà ni pé ẹ̀bùn ni a fún wa gift ni ẹ̀bùn tí Ọlọ́run fún ìran ènìyàn ni àti èmi àti ẹ̀yin ẹ̀bùn tí Ọlọ́run fún wa lára ẹ̀bùn tí Ọlọ́run fún wa ni ẹ̀bùn ìgbàlà. Tẹ́bádẹ̀ wo Bíbélì ó sọ bẹ́ẹ̀ dáadáa nínú ìwé Jonah orí keje ẹsẹ̀ 9 the book of Jonah chapter 2 verse 9 Bíbélì sọ pé ó ní ṣùgbọ́n èmi yóò ru ẹbọ sí ọ pẹ̀lú orin ìdúpẹ́ èmi yóò san ẹ̀jẹ́ tí mo ti jẹ́ ó wá parí ọ̀rọ̀ pé ìgbàlà wá láti ọ̀dọ̀ Olúwa ìgbàlà wá salvation is of the Lord Ọlọ́run ló ní ìgbàlà tó wá fún wa ní ìgbàlà yẹn mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn mo fẹ́ máa tò díẹ̀díẹ̀ kó má bàa sí ìdàrú kankan níbẹ̀ náà ìtorí ẹ̀ ní bẹ́ẹ̀lì ṣe sọ nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23 that is Romans chapter 6 verse 23 tí bẹ́ẹ̀lì sọ pé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyè àìnípẹ̀kun nínú Kristi Jésù lọ àti bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run so ẹ̀bùn ní ìgbàlà gift ni tí Ọlọ́run yàn tó fún àwa ènìyàn ṣùgbọ́n kinní kan wà ń bẹ̀ ṣe rí ṣe mo oríṣi ẹ̀kọ́ ló wà àwọn kan wá sí nígbàlà kò lè sọnù àlè lọ́bẹ̀ yẹn lónìí torí pé ẹ̀kọ́ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó yé wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ Bíbélì tàbí olùkọ́ Bíbélì wọ́n tẹnumọ́ pé ìgbàlà yẹn ẹ̀bùn ni a ò ní nǹkan kan ṣe nípa iṣẹ́ ìgbàlà wa yóò nípa ti iṣẹ́ ìgbàlà wọ́n kò tàwọn nǹkan nu Bíbélì ṣùgbọ́n ṣe rí ẹ̀bùn tó bá pé lóòótọ́ gbogbo wa gbà àtàwọn tó ní ẹ̀bùn ni àní nǹkan kan ṣe lé lórí àtàwọn tó sọ pé àní nǹkan kan tá a ṣe o kẹ́bùn yẹn kó lè pẹ́ lọ́wọ́ wa o àwọn méjèèjì gbàgbọ́ wípé ìgbàlà ẹ̀bùn ni látọ̀dọ̀ Ọlọ́run so kò sí controversy lórí yẹn ṣùgbọ́n kíní kan mo fẹ́ kó dá yín lójú ẹ̀yin ọmọ Ọlọ́run kíní náà ni wípé oníṣẹ́ tá a gbọ́dọ̀ ṣe nínú ìgbàlà wa kó lè dájú bẹ́ẹ̀ ni mo sọ fún yín bó ṣe yẹ pé ẹ̀bùn ni náà kó lè yé yín dáadáa ẹ rí i pé tí ẹnìkan bá fẹ́ fún yẹn ní ẹ̀bùn owó ó wá sọ pé mi ìdẹ̀ ní káàṣì o ṣùgbọ́n wàá gba check ó kọ check yẹn bó ṣe ń kọ ó sign síwájú ó tọ̀nù check yẹn over bá ṣe ń ṣe Nàìjíríà ni ẹ mọ̀ bóyá ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yẹn torí ẹni tó bá fún yẹn check ó gbọ́dọ̀ tún counter sign lẹ́yìn check yẹn ẹlòmíì gan ó ti sọ fún báńkì pé ó ní ọ̀rọ̀ tó máa sentence tó máa kọ wọn sign sẹ́yìn ẹ̀ torí àwọn tó máa ń jí signature yẹn lò so àwọn oríṣiríṣi ni àwọn báńkì kan fún yẹn láàyè láti ní sentence kan tó máa kọ sẹ́yìn àwa tún sign lẹ́ẹ̀kejì ìyẹn náà fún máa identify pé òun ló fún ẹni yẹn ní check yẹn now ẹni tí a wá fún ní check yẹn ó wá gba check yẹn dáwọ́ wá wojú wa rí pé $1,000 ni tàbí £1,000 tàbí 1,000 naira tàbí 1,000 euro now ó wá 1,000 euro yẹn dání ó mú check yẹn dání bẹ́ẹ̀ ṣé àmọ́ pé check yẹn ò tí ì di owó bẹ́ẹ̀ ni ìgbàlà ṣe rí gẹ́lẹ́ Ọlọ́run ó fà wá ní ìgbàlà lọ́fẹ̀ẹ́ àwa náà níṣẹ́ tá a máa ṣe kí ìgbàlà yẹn tó lè mọ́ wa lọ́wọ́ ẹ̀ ta fún ní check iṣẹ́ ẹ̀ ṣe pọ̀
ó sì máa dìde kú nílé, á wọ mọ́tò lọ sí báńkì tàbí kó fẹsẹ̀ yẹn lọ sí báńkì, á tẹ́ndà chẹ́ẹ̀kì yẹn ní báńkì. Àwọn báńkì míì máa sọ pé ókè o ID card yẹn kọ́ gíní kan yẹn kọ́ kán tó lè check ẹ̀ fún, kán tó lè fún ní check yẹn, kán tó sọ lọ di cash. Ẹlòmíràn ní ókè ẹ má fún un lówó, ẹ bá mi lọ́ọ̀jì ẹ̀ sínú àkáǹtì mi, ẹ send owó yẹn sínú àkáǹtì mi. Bí ọ̀rọ̀ ìgbàlà ṣe rí gẹ́lẹ́ nìyẹn. So tẹ́nìkan bá sọ pé ìgbàlà is a free gift, òun láti ṣe ọkàn ṣàjókòó ẹ tó bá dẹni ìgbàlà báwọn lọ ìjọba òun nìyẹn. Irọ́ gbu ẹ̀kọ́ ìgbàlódé ni o. Táwọn kan bá dẹ̀ kú wọn bára wọn ní ọ̀nà àpáàdì kan tó mọ̀ pé wọ́n ti ṣìnà. So bí ọ̀rọ̀ ìgbàlà ṣe rí nìyẹn pé lóòótọ́ ẹ̀bùn ni, ṣùgbọ́n that is why oníṣẹ́ tá a máa ṣe láti mú ìgbàlà wa dúró. Torí ẹ̀ ní ẹ bá wo ìwé Fílípì orí keje ẹsẹ̀ kejìlá, Philippians chapter 2 verse 12. Bíbélì sọ pé nítorí náà ẹ̀yin ará mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan. Paul ló ń bá àwọn ìjọ Fílípì sọ̀rọ̀ yẹn o. Ó ní gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan lẹ gbọ́ràn o, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí ní àárín yín, ó wá gbà ọ́ ní ojú ní ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwà ìrìṣẹ́ níbẹ̀. Ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín, ìdè ìgbẹ́ ẹ̀ ló clear jù. Ó ní work out your own salvation with fear and trembling. Ṣẹ̀rí pé ṣàwàtà máa ṣe bẹ́ẹ̀ yẹn. So ẹ̀bùn ní ìgbàlà is a free gift, ẹ̀bùn ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n tó bó ṣe jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ lọ́wọ́ wa yẹn, a gbọ́dọ̀ accept ìgbàlà, a gbọ́dọ̀ kọ́ gbà pé torí a ní opportunity láti kọ ìgbàlà pé àfẹ́ ìgbàlà ìmọ̀ye àwọn èèyàn tí ò fẹ́ ìgbàlà. So a ò fẹ́ o, ṣùgbọ́n tá a bá gbà tán a wà máa ṣiṣẹ́ ìgbàlà wa pẹ̀lú kíni o, pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì ẹ̀yọ. So mo ti fi ọ̀rọ̀ check ṣe àlàyé bẹ́ẹ̀ yẹn. Ètò ẹ̀rẹ́ ti máa rí Bíbélì tó sọ nínú ìwé John chapter 1 verse 22, John chapter 1 verse 12, orí kìíní ẹsẹ̀ kejìlá ló gbọ́dọ̀ jẹ́. Ó ní ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, yẹn pé iye àwọn tó gbà á, mo sọ fún yín mo ní tá bá ti fún wa ní ẹ̀bùn yẹn gbọ́dọ̀ gbà á. Iye àwọn tó gba ìgbàlà yẹn, ó ní àní àwọn náà, àwọn ni ó ní ẹ̀tọ́ tàbí àwọn ni a fi ẹ̀tọ́ fún láti di ọmọ Ọlọ́run. Ó ní but as many as received him, to them he gave the right. Àwọn la fẹ̀tọ́ fún. Tó bá ti gbà ó ti ní ẹ̀tọ́ yẹn lọ́wọ́ nìyẹn, ó ti deal fún láti di ọmọ Ọlọ́run nìyẹn. So nǹkan tí mo sọ débẹ̀ kí tó máa kóòtù àwọn Bíbélì ni wípé ìgbàlà lóòótọ́ ó jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́, ṣùgbọ́n oníṣẹ́ tá a gbọ́dọ̀ ṣe láti mú kí ìgbàlà wa kó dájú. Bí ìgbà tẹ́nìkan fún wa ní chẹ́ẹ̀kì tá a gbọ́dọ̀ fi pamọ́ sábẹ́ pílò tá a bá fẹ́ náwó yẹn, torí àlè mú chẹ́ẹ̀kì lọ sí ọjà báyìí pé mọ́mí mo fẹ́ ra ta, wọ́n wá tata tán ẹ̀wù báyìí mo ní chẹ́ẹ̀kì 1,000 euro, 1,000 pounds, $1,000, 1,000 naira. So ẹ wo owó yín bẹ̀ ṣe ti rà ṣé ó fẹ́ ya díẹ̀ fún ọ́nù ṣẹ́ẹ̀kì ni, ṣé ó fẹ́ ra nǹkan lẹ́ẹ̀kan ní wọn kò ní mí nì, torí pé bọ́tẹ̀ gba ṣẹ́ẹ̀kì yẹn lọ́wọ́ ẹ̀ kì í ṣe orúkọ ẹni tẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ ló wà lórí ṣẹ́ẹ̀kì yẹn. So kò wúlò tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tí ó yẹ kí ẹ ṣe. Nǹkan tí Bíbélì tí ó ń tọ́ láti sọ fún wa nìyẹn. Àwọn ẹsẹ̀ pọ̀ tí mo lè fún, àwọn ẹsẹ̀ Bíbélì pọ̀ tí mo lè fún àtúndì máa tún lo àwọn ẹsẹ̀ Bíbélì yẹn níwájú. Òun ni mo ṣe lò bí mẹ́ta yẹn tó ń sọ fún wa pé tí Bíbélì ń jẹ́rìí sí pé a ní láti ṣe iṣẹ́ ìgbàlà wa tó dájú. Now ẹ ká bọ́ sí nǹkan márùn tí mo wá sọ. Mo wá fẹ́ fún wa ní nǹkan àgbà ìyanu márùn èèyàn ọmọ Ọlọ́run. Ó wà interesting na ẹ̀yọ gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn ọmọ mi wá yẹn tí wọ́n béèrè lọ́wọ́ mi. Ṣe rí 5 unique facts about salvation. Àwọn nǹkan márùn tó tayọ tó yẹ pé kò common bí àgàn ni kìrìsìtẹ́nì mi tí ì gbọ́ rí. Ohun àkọ́kọ́ ni wípé Ọlọ́run ò dá àwọn kan fún ìgbàlà. Kò yà yín lẹ́nu. Òkúrò dẹ̀ ni a ò dá àwọn kan pé a máa gbà wọ́n là. Ohun èlò ìparun ni wọ́n. Ní orúkọ Jésù mo gbàdúrà bí ẹ ṣe ń wò mí tí ẹ ń gbọ́ mi, àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ nínú ayé yín, ẹ̀ ní di ohun èlò ìparun lórúkọ Jésù Kristi. Àwọn èèyàn bíi Fáráò, àwọn èèyàn bíi Judas Iskariotu, pé Fáráò tí mò ń sọ̀rọ̀ yẹn táìtù ní Fáráò kì í ṣe orúkọ èèyàn ló jẹ́ Fáráò. Oyè nìkan gbé àtọ́sọ pé Ọọ̀ni of Ifẹ̀, Déjì of Àkúrẹ́, bí nǹkan tí wọ́n try láti sọ nìyẹn. So Fáráò orúkọ ọ̀gbẹ́ni ẹni Ramses II, àwọn kan pè ní Ramses the Great. Arákùnrin yẹn Bíbélì Ọlọ́run sọ categorically pé ohun èlò òun mọ̀ọ́mọ̀ gbéga láti ṣayé ẹ̀ bó ṣe ṣe yẹn láti parun.
kí ni ìdí ẹ̀ náà ni òun fẹ́ jẹ́ kí orúkọ òun kó di àyè lóko káàkiri ayé ẹ pé ọlọ́run wa ẹ bàbá àgbàlagbà ṣe iṣẹ́ náà ti rí àwọn tó ń sọ pé àwọn àtọ́lọ́run jọ mutí pé orí wọn ò pé wọn kì í ṣe ọlọ́run ló bá mutí bóyá demons kan ló bá mutí tó wọṣọ white tó kun irun ẹ̀ ní white tí ò yé wọn ọlọ́run wa ní tẹrutẹru èèyàn fẹ́ bá ọlọ́run mutí wọ́n sọ ọlọ́run mutí ẹni ò balance mọ́ ní ẹ̀bí lọ́wọ́ bàbá wa Mósè ni ẹni ó wà ní the presence of the Lord for 40 days ó dìdàkudà àwọn èèyàn lójú wọn lè wojú ẹ̀wọ̀n torí ògo ọlọ́run yẹn ó ti affect ẹ̀ ó ń gan fúnra ẹ̀ ó ní eye problem pápá yìí sí ni tó bá padà dé bẹ́ẹ̀ ìgò ẹ̀ á tìkì bí ìgò kókì ni ẹni tẹ́ bá wo Romans chapter 9 verse 17 nígbà tí bíbélì sọ nípa Pharaoh ọ̀rọ̀ yẹn bà mí lẹ́rù èmi máa ń bẹ̀bẹ̀ fún àánú ni o mi ò mọ̀ kán o Olúwa ṣàánú fún mi o mi ò ṣára wọn o mi ò bá yín mutí o ẹ ṣàánú àwọn àṣẹ o Romans chapter 9 verse 17 ó nítorí ìwé mímọ́ wí fún Pharaoh pé nítorí èyí náà ni mo ṣe gbé ọ dìde kí èmi kí ó lè fi agbára mi hàn lára rẹ àti kí a bá lè máa ròyìn orúkọ mi ká gbogbo ayé abẹ́rẹ́ àwọn bẹ́yìn àdáwọn fún ìgbàlà tẹ́bá ka ìwé Róòmù orí kẹsàn-án yẹn sísàlẹ̀ ẹ̀rí tí bí sọ pé nígbà míì tọ́lọ́run bá ń bínú tọ́lọ́ àwa kó àwọn ohun èlò ìparun á kó wọn jọ á kàn gbogbo wọn papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo mo wo ọ̀rọ̀ yẹn tí kí ló lè túmọ̀ sí o ṣé ló dàbí ìgbà tí ìyàwó ṣẹ ọkọ yẹn ti bínú jù èyí tí ìbá fi gbá ìyàwó ẹ̀ lẹ́sẹ̀ ó wá kọjú sógiri ó bẹ̀ sí gbá ògiri lẹ́sẹ̀ gbégbégbé nǹkan tí bẹ́ẹ̀ni tí a ti sọ fún wa nìyẹn pé ní àkókò ìbínú Ọlọ́run èyí tí ìbá fi ṣe àwọn ọmọ ìníkà á kó àwọn ohun èlò tó ti dá fún ìparun ní orúkọ Jésù Kristi àfààyè yín kúrò láàrin àwọn ohun èlò ìparun lórúkọ Jésù Kristi àwọn kan wà tó pé wọ́n wáyé ìwọ̀n lè ní ìgbàlà kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe sí ẹ̀bí Júdásì wọn àjẹsù jọ wọlé wọ̀de wọ́n jẹ́ jẹun lórí tábìlì kan náà òní treasurer àwọn orí gbogbo mẹ́rẹ̀kù Jésù pátá ó mọ̀ dájú lè gbà pé ọmọ Ọlọ́run ni kí ló ṣe síbẹ̀ nǹkan ó forí ṣẹ́kù gbẹ̀yìn ni mo gbàdúrà ẹ̀ ní forí ṣẹ́kù lórúkọ Jésù Kristi ó yẹ kẹ́ máa wọ́ndà nígbà míì bóyá ẹni ọ̀rẹ́ kan tàbá burú tàbá ẹ̀gbọ́n tàbára lé tàbára bíṣẹ́ ẹjọ́ ń ṣe àgàmúra tẹ́lẹ̀ ó kàn wá yá ni alágàmú ẹ̀kàn wá bọ́ sínú ìmọ́lẹ̀ òye Ọlọ́run wá yé yín ẹ wá pé ọ̀rẹ́ mi kí ní tá à ń ṣe é ó dá ọ̀rẹ́ kò sí nǹkan tẹ́ sọ orí ẹ̀ ló wà ó bóyá ń gbà tẹ́tù ẹ̀fà gidi torí àti experience yẹn ni mọ́bì kan sọ fún mi oh God ọ̀rẹ́ mi ló dẹ̀ sọ fún mi pé ó sẹ́ndì ohun àánú yín sí mi kò ròyìn fún mi o torí kò bá yín sọ̀rọ̀ rí o ó kàn sẹ́ndì ohun àánú yín sí mi ni àdèjọ́ ń gbọ́ ó kàn gbọ́ dé ó kàn stop ni later mọ́mì yẹn wá sọ pé ó ní later nígbà tí ọ̀rẹ́ wọn yẹn wọ́n ti wá separate ṣùgbọ́n ọjọ́ kan wọ́n kàn rìnrìn pàdé wọ́n wọ́n pé àwọn mọ́mì yẹn láwọn fún ọ̀rẹ́ wọn yẹn ní testimonies wọ́n ní síbẹ̀ ń kọ́ so ẹni tí mo sẹ́ndì kí ní ẹ̀sẹ̀ ń jọ yẹn ló mọ̀ ẹni ò gbégbèsẹ̀ ó ṣeé ṣe mi ò mọ̀ o èmi kọ́ lé mo ṣẹ̀dá ẹ̀ ó ṣeé ṣe tó máa ń yà àwọn kan lẹ́nu pé pẹ̀lú bí mo ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ tó pẹ̀lú òye ó lè má sí lára àwọn tá a gbàlà ó lè má sí bí tó wà dáṣọ àti mo sọ tó máa sọ pé tẹ́ bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run ẹ máa bẹ Ọlọ́run fún àánú fún wọn ó ṣeé ṣe torí kò sí nǹkan tí àánú Ọlọ́run lè ṣe ó lè suspend ìdájọ́ òótọ́ ọbẹ̀ nìyẹn ẹ máa rí lómi gan kò lọ ṣọ́ọ̀ṣì àgàmọ́ra ìjọ Ọlọ́run tòótọ́ ló ń lọ pásítọ̀ ẹ jẹ́ ẹni tó ń kọ́ ẹ̀kọ́ Bíbélì dénú kì í ṣe pé ń kọ́ nìkan ó ń gbégbé ìgbé ayé ẹ̀ síbẹ̀ nǹkan aṣàgbèrè ó lè mutí ó lè máa rìn dé òru ó lè máa ṣeré dé ìdé kiri pásítọ̀ tí ò bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run máa ṣé mi ò wàásù tó ni ṣé ọ̀rọ̀ mi ò yé àwọn ètò ìrọ̀ wọ́n lè má sí lára àwọn tá à ń gbàlà tó wà bẹ́ẹ̀ nìyẹn nǹkan márùn-ún sọ fún fẹ́ sọ wá nípa ìgbàlà àkọ́kọ́ ẹ̀ nìyẹn pé kì í ṣe gbogbo èèyàn ẹ̀yin olúwa lábẹ́ ìgbàlà Ọlọ́run salvation is not meant for everybody òtórí pé sọ pé iye àwọn tí wọ́n ti gbọ́ iye àwọn ìyẹn pé kì í ṣe gbogbo èèyàn òun ló lè ní ìgbàlà nínú ayé some people are not created to be saved bẹ́ẹ̀ ni mo sọ fún wa number 2 nǹkan kejì tí mo fẹ́ sọ fún yín nípa ìgbàlà rí ẹ̀yin àwọn kan yóò rí ìgbàlà bókù fẹ́rẹ́fẹ́rẹ́ some are saved at their dying minutes bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn kan wà dé pé ní gbogbo ọjọ́ ayé wọ́n lè máa ṣe bára bèrè rádaràdà róbó ràdà yálà yálà tó bá kù díẹ̀ kí ẹ̀mí bọ́ lẹ́nu wọn by one way or the other
wọ́n á fàyè wọn fún Jésù, wọn á dẹni ìgbàlà. Kẹ́ẹ̀bà mọ̀ pé mo sọ fún àwọn ní unique facts ni àwọn òkodoro yẹn kò oríyàn lójú gbà mí. Bẹ́ẹ̀ ni tí ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ Ọlọ́run adé stage kan á lójú pé kí ló ń ṣẹlẹ̀ bí what exactly is happening. Bẹ́ẹ̀ ni tó tún wà bẹ́ẹ̀ nìyẹn. Àwọn kan wọ́n máa rí ìgbàlà ṣùgbọ́n tó máa rí ìgbàlà tiwọn ó kù fẹ́rẹ́fẹ́ nìyẹn. Tí a ò bá mọ example mi ó yẹ ká mọ example nígbà tá a kan Jésù mọ́ àgbélébùú ẹ̀yọ́ nínú ìwé Luke ní chapter 23 nígbà tá a dé 42 olè yẹn wá sọ pé kó má gbàgbé òun o, ẹ má gbàgbé tọ́rọ tí wọ́n bá ìkejì ẹ̀wí kí ló ń sọ lẹ́nu yìí, ó lè là wá ibi tá a dúró sí yìí à ń jìyà ṣẹ́ wa ni. Ìṣe bẹ́ẹ̀ nìkan kò sí kan tá a ṣe fún wa ń bì tí wọ́n táwọn tó kàn án mọ́ bí nǹkan bí jẹ̀bi, ṣùgbọ́n arákùnrin yìí kò ṣẹ́nikẹ́ni wá ní kó rántí òun níjọba lẹ́sẹ̀kẹsẹ̀. Jésù sọ̀rọ̀ kan ní Luke chapter 23 verse 43 ó ní Jésù sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ lónìí ni ìwọ yóò wà pẹ̀lú mi ní paradísè. Ó wà saved ní 9 minutes. Ó kù mi èrò bóyá ó tó wákàtí kan tẹ́mi ẹ̀ fẹ́ bọ́ torí àwọn olè yẹn wọ́n kú ṣáájú Jésù. Kẹ́bi tó àwọn kan bẹ́ẹ̀ làwọn kan ṣe wà. Ìyẹn lè máa fi rí ẹlòmíì bóyá láwọn òbí yẹn máa ṣe é dé ràdá rógbó ṣùgbọ́n pàtó wọ́n á dàgbà tán pátápátá. Bóyá àwọn ló wàásù sí àwọn òbí wọn ní o, bóyá àwọn òbí wọn bóyá by divine intervention wọ́n sọ pé mọ́mí kan ṣe bàbá sọ ìjọ mẹ́ta ìwọ́n àwọn dúpẹ́ lọ́rùn pé bàbá wọn àti ìyá wọn wọ́n mọ̀ Jésù kan tó kú àwọn kan àbẹ́ 9 minutes ni. Ìtorí ẹ̀ tẹ́lẹ̀ ẹ báyìí kó yà wá lẹ́nu. Ìtorí ẹni Jésù fi sọ ìtàn kan fún wa nípa bàbá àgbẹ̀ kan tó gba àwọn èèyàn sí oko ẹ̀. Tẹ́ bá rántí Jésù sọ pé Jésù gba àwọn kan láàárọ̀, gba àwọn kan bíi 12, ó gba àwọn kan bíi 3, ó gba àwọn kan bíi 6, ṣùgbọ́n èyí ló sọ fún gbogbo wọn the same amount ló sọ fún wọn. Àti àwọn kan bẹ́ẹ̀ bínú pé ẹ̀sà àtàwọn làwọn ti ń ṣiṣẹ́ Jésù ní ẹjọ́ kí ni àdéhùn wa oníye báyìí ẹjọ́ ṣé òun ṣẹ̀yìn ṣé bí yẹn tá a jọ ṣàdéhùn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìgbàlá ṣe rí gẹ́lẹ́ nǹkan tí Jésù sọ nìyẹn nípa ìgbàlá. Ẹ̀rí ìkejì nìyẹn. Ìkẹta fáàtì kẹta nípa ìgbàlá ni wípé àwọn kan yóò rí ìgbàlá tipátìkúùkù nǹkan tó pè ní tipátìkúùkù ní tipátipá by fire by force. Àwọn bẹ́ẹ̀ ni àwọn kan wà jẹ́ pé bọ́n kọ̀ wọ́n máa rí ìgbàlà, Ọlọ́run máa fọ́ sí wọn ní ìgbàlà. Òótọ́ tó wà bẹ́ẹ̀ ni Ọlọ́run máa fọ́ sí wọn pátápátá kọ́ fò kan dẹyẹ. Torí ẹ̀ náà lẹ́yìn ìyá mi àti bàbá mi ti máa ń sọ̀rọ̀ kan ẹni ẹgbẹ̀rún sàámú kò lè sàámú Ọlọ́run lọ́wọ́ àwọn wọ̀nyí náà ń sọ ẹgbẹ̀rún sàámú kò sọgbọ́n tó ta sí ojú tó bá wù kó lè pa ó lè dẹ́ṣẹ̀ kọjá ṣùgbọ́n tásìkò Ọlọ́run bá ti tó láti mú ó máa mú lọ́wọ́ kan ni. Àwọn èèyàn bíi Paul nìyẹn. Paul rí ìgbàlà ṣùgbọ́n kìí ṣe pé Paul kan òun jọ kan pé mo fẹ́ fi ayé mi irọ́ ó tún fẹ́ lọ pààyàn ni ó fẹ́ lọ àrẹ́sì àwọn èèyàn torí pé ó ń ṣiṣẹ́ fáwọn olórí àlùfáà ẹ̀sìn Kristi yẹn kò fẹ́ kó wọ́n ti commission pé máa àrẹ́sì wọn ètò bá yọ sí kó ni wọ́n lè pa wọ́n lè extra judicial killing lè yìnbọn sí tó bá fẹ́ sá lọ ó ní license to kill ṣùgbọ́n Ọlọ́run àrẹ́sì tá bá wo Acts of Apostles iṣẹ́ apostoli orí 9 ẹsẹ̀ 3 àti 4 Acts of Apostles chapter 9 verse 3 and 4 ẹ̀rí ìbéèrè sọ̀rọ̀ kan bẹ̀ yẹn ìbéèrè ni ó sì ṣe bí ó ti ń lọ ó súnmọ́ Damasku lójijì ìmọ́lẹ̀ láti ọ̀run wá mọ́lẹ̀ yíká verse 4 wá sọ pé ó sì ṣubú lulẹ̀ ó gbọ́ ohùn tí ó fọ̀ sí pé Sọ́ọ̀lù Sọ́ọ̀lù yìí ṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi. Ọjọ́ ìrìn Ọlọ́run ààrẹ sí òun gan gbà pé òkè lọ́run lọ́run gbé ẹ̀yìn Ọlọ́run gbé ẹ́stéètì wọn ó tọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ṣẹ́rí mo ní ìgbàgbọ́ pé kò sí ẹnikẹ́ni tí ó burú jù tọ́lọ́run lè gbà kò tí ì sí. Torí ẹ̀ ní Paul fi sọ̀rọ̀ kan nínú ìwé Timothy orí kìíní ẹsẹ̀ 15 1 Timothy chapter 1 verse 15 ó ní this is a faithful saying and worthy of all acceptance that Christ Jesus came into the world to save sinners of whom I am a chief. Ó ní olóyè lòun láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ìgbàlà lè wà tipátipá fún yàn. Ìyẹn ló máa fi ṣẹlẹ̀ tó yẹ pé ó dàbí story tí dáàdì kan sọ fún mi first born wọn ni ọmọ tó yẹ pé wọ́n fojú ẹ̀wọ̀n Jésù lójijì ó bẹ̀rẹ̀ sí wọ́n mú fún armed robbery ó lọ ẹ̀wọ̀n armed robbery Ọlọ́run ṣe pé kì í ṣe òun ló pààyàn nínú robbery yẹn ẹlòmíì ló pààyàn wọ́n jẹ́lẹ̀ wọ́n jáde ṣẹ́rí ọmọ yẹn nígbà tí wọ́n sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ pé ọ̀bùrọ̀ àmú ní ẹ má give up lórí ọmọ yìí mo ṣàtẹnu mọ́ ní kí má give up dáàdi yẹn kí má give up lórí ọmọ tó lọ ẹ̀wọ̀n mo ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín sá
ẹ má give up lórí, torí pé ìgbàlà Ọlọ́run kọ líìsì ìgbàlà fẹ́nikẹ́ni, pẹ́ni ló máa gbàlà, Ọlọ́run kọ líìsì ẹni tó máa gbàlà fẹ́nikẹ́ni. Ẹ ṣáà má give up, ẹ jọ̀ọ́, ẹ visit him, pray for him. Ẹ má visit kẹ́ ẹ máa bú sórí ibi tó bá yẹ dé, ṣé ibi táwọn ẹgbẹ́ ìdìbò àwọn àbúrò ti jáde bẹ́ẹ̀ sí, ẹ má sọ bẹ́ẹ̀ o, ẹ má encourage ẹ. Ó kàn díjọ́ kan tán lọ bẹ́ẹ̀ yẹn wọn tí dáàdì yìí tó jẹ́ pé kò lè sọ̀rọ̀ kan kó má fi àwọn àbúrò ẹ̀ wé. Mo ní ẹ̀rọ dídí ni o, ẹ má fọmọ wọ́n mọ́ o, ọmọ yàtọ̀ síra wọn o, ìṣeré wọn lè yàtọ̀ pátá síra wọn o. Ọmọ yín ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ níjà arákùnrin yìí, wọ́n á lọ kí wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n kò lo táàmù ẹ̀ tán because of best behaviour. Ìyanu tí àlẹ́ ẹ̀kọ́ rí ni pé what? Ó ní nígbà tí wọ́n náà fi ó nígbà táwọn máa lọ last tó ń sọ news yẹn fún, ó dẹ̀ bú sẹ́kún, ó dẹ̀ sọ pé dad pé máa surprise ẹ̀, pé torí pé dad ń surprise òun, pé òun dẹ̀ máa surprise ẹ̀. Wọ́n jáde báyìí, gbogbo àwọn irun wèrè tán mọ́ ṣe sórí fúnra ẹ̀ ló lọ gẹ̀ẹ́, kò sẹ́ni tó sọ fún. Ọlọ́run fi prison yẹn ó fi arrest ẹ̀ tìpátìkúkú ni Ọlọ́run máa ṣé wọ ẹlòmíì wá. Pásọ̀ kan ti sọ fún mi rí Ọlọ́run pé Ọlọ́run ò dáhùn, Ọlọ́run fọ́ lójú gbàyàn ló ṣe pé okay sir mo rẹ́dì báyìí, ó yẹ làjú onírọ̀ wà lọ́ máa ṣẹ́ ẹ̀ lọ́bẹ̀, wà lọ́ máa bó ṣe máa ṣe nìyẹn. Mo rántí lọ́dún yẹn lọ́wọ́ pásọ̀ yẹn wá ṣọ́ọ̀ṣì wa nígbà tí a wà ní Àkúrẹ́, tá jẹ́ ọmọ ìta jẹ́ ọ̀gá akọrin. Pásọ̀ yẹn wá ṣe ìsọjí ló ń sọ testimony ara ẹ̀. Àwọn kan àbẹ̀yìn tìpátìkúkú ni wọ́n á wọlé sínú ìgbàlà Ọlọ́run. Mo sì gbàdúrà pé Ọlọ́run ọ̀run yóò mú kí ìgbàlà wọ inú yín ní orúkọ Jésù Kristi. So mo bẹ̀ yín ẹ̀yin ọmọ Ọlọ́run, pàápàá ẹ̀yin òbí, ẹ má give up lórí àwọn ọmọ yín. Kò tí ì ṣe burúkú tán ṣe tó ti tó táwọn kan tọ́lọ́run lò dáadáa lónìí. Mo sì sọ fẹ́nìkan ní bí àná àbí nǹkan àbí last week. Mo ní èmi tẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ ń tọ́lọ́run fi gba èmi kí ata Ọlọ́run lè gbà. Mi ò tí ì gbẹ̀yìn tọ́lọ́, so that's why tó fi jẹ́ pé torí gbọ́n mi yẹn sọ pé báwo mo ṣe wà optimistic tó báyìí, mo ní no, èmi tèmi ni mo wúra mi ni mo ní pé tọ́lọ́ bá lè gbà nígbà lọ́nà ṣe lè gba ọmọ tí, so mi ò rí yàtọ̀ ẹ̀ bẹ́ẹ̀. So Ọlọ́run àgbà àwọn kan ti pàtó kúkú bẹ́ẹ̀. Ìkẹrin ẹ̀ ò ní pé àwọn kan rí ìgbàlà bá a bá rẹ̀ ní sọ fún wọn. Some are saved when they are told. Àwọn kan máa rí ìgbàlà tábà tí ẹ̀rẹ́ nìkan tó lè ṣàlàyé fún wọn nípa, tó lè fi Jésù hàn wọ́n. Bẹ́ẹ̀ ni tí Bíbélì sọ fún wa nìyẹn. Torí àwọn kan wà jẹ́ chẹ́rí ètò ẹ̀ ní Bíbélì sọ pé ká lọ wàásù ìrere. Torí pé àwọn kan wà jẹ́ pé kàtígórì yẹn náà wà tí wọ́n bá rẹ́ni sọ fún wọn. Torí àwọn Kìrìsìtẹ́nì máa ń béèrè question lọ́wọ́ mi, wọ́n lè sà á lọ fún evangelism ní evangelism á lọ lé ní àwọn bíi 15 la bá sọ̀rọ̀, ẹnìkan mo níbẹ̀ ni ayọ̀ wà lọ́run nítorí ẹnìkan. Bó ṣe máa rí nìyẹn, ó lè jẹ́ pé ẹnìkan yẹn ló wà ní category number 4 yìí. Àwọn tẹ́kùn wá rí ìgbàlà tán bá rẹ̀ ní wí fún wọn. Mo ní so tàbá wo Romans chapter 10 verse 14 and 15. Romans chapter 10 Róòmù orí kẹwàá ẹsẹ̀ kẹrìnlá sí kẹẹ̀dógún. Romans chapter 10 verse 14 and 15. Bẹ́ẹ̀ sọ pé ó ní ǹjẹ́ wọ́n wá ti ṣe képe ẹni tí wọn kò gbàgbọ́, ó ní wọ́n wá ti ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ rí gbọ́, wọ́n wá ti ṣe gbọ́ láìsí oníwàásù, wọ́n wá ti ṣe wàásù bí kò bá ṣe pé a rán wọn. Gẹ́gẹ́ bí a ti kọ pé ẹsẹ̀ àwọn tó ń wàásù ìrere àlàáfíà ti dára tó. Ó ní àwọn tó ń wàásù ìròyìn ayọ̀ ohun rere. Ṣé rí bẹ́yìn? Òótọ́ ni ẹni káwọn èèyàn gbàgbọ́, báwo ṣe fẹ́ gbàgbọ́ nígbà tí wọn ò mẹ́rin tán máa gbàgbọ́? Kò possible náà. Ẹni kí n gbàgbọ́ gbà ta ni gbọ́. Báwo náà ṣe máa mẹ́rin tán máa gbàgbọ́ ń gbà yẹn nígbà tí ò sẹ́ni tó sọ fún wọn? Kò sẹ́ni tó sọ fún wọn nípa ẹni máa olùgbàlà rẹ o, but kò sẹ́ni tó sọ fún wọn. So ìyẹn fi jẹ́ iṣẹ́ wa. Ẹni ó kàn ṣe láàánú pé ibi tí àwọn pásítọ̀ òde òní dojú àwọn èèyàn kọ ní ìṣòro ayé mi sáde pẹ̀tẹ́lẹ̀, ìṣòro ayé mi irọ́ nǹkan tọ́lọ́run fi dá yín sí kàn yẹn ọ̀sà. Ìdí tẹ́ fi wà láàyè ni pé ntẹ́ Jésù tẹ́ mọ̀ kẹ́ fi hàn ẹlòmíì, ẹgbàá mú ìsọ fún mi. Ṣẹ́rí gbogbo tí à ń gbàdúrà sí lójoojúmọ́ yìí, tá à ń lọ orí òkè lórí ìsàlẹ̀ yìí, afẹ́ gbà wọ́n lọ́wọ́ Ọlọ́run mi kò relevant, ṣùgbọ́n ara bí mọ̀ pé ọ̀nà tán fi lè rówó nìyẹn. Ẹ̀rí nǹkan tá à ń sàkiri fún yìí, àfikún ní Bíbélì pè fẹ́ mi, ó dẹ̀ wà ní Bíbélì bẹ́ẹ̀. Ó ní ká ṣe kí ni ká wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. So ó túmọ̀ sí pé kí ọkàn wa máa fà sí ìjọba Ọlọ́run, ká dẹ̀ gbé ìgbé ayé ẹ̀
ìgbé ayé wa lórí òdodo Ọlọ́run. Ó wá ní gbogbo yòówù pátá wọ́n á fi kún fún wa. Ṣé wá ní àwa ní òkè wọn á ní ẹ má wọrí nípa ìjọba Ọlọ́run ẹ ti ẹ̀ fòdodo ẹ̀ lẹ̀. Ṣùgbọ́n àfikún yẹn ó yẹ jẹ́ àgbàdua 40 days 2024 ó ti fẹ́ lọ àwọn church kan tí wọ́n ti ń ṣe announcement yẹn báyìí 2025 ẹni mo gbọ́ nípa church kan tó pé wọ́n á gbà àwẹ̀ 30 days ká tó wọ ọdún tuntun wọ́n á gbà àwẹ̀ 60 days ní ọdún tuntun lórí kíni lórí àfikún tọ́nà sọ fún wa freely tá a bá wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. So mo bẹ̀ wá ẹ jẹ́ ká wàásù ìrere Ọlọ́run nítorí ìgbàlà àwọn míì àwọn tá ti dẹni ìgbàlà káyìí fún ìgbàlà ẹlòmíì bí a ṣe máa ń sọ nìyẹn. Ìkànnì ẹ̀ nítorí àkókò wa ẹ ṣáà pé briefly ni kó má jìnnà wọ́n ní pé àwọn kan wá rí ìgbàlà ẹ̀rí láìsí ìrànlọ́wọ́ ẹnikẹ́ni ẹ̀yọ́. Some will be saved without anyone's help, without anybody's help. Kò sẹ́ni tó wàásù sí wọn, kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn, wọ́n kàn fi ayé wọn fún Jésù. Dáadáa, ẹ̀mí mọ́ ló máa ń ṣiṣẹ́ irú iṣẹ́ bẹ́ẹ̀. Ọ̀nà nǹkan márùn-ún tó lágbára nípa ìgbàgbọ́, ọ̀nà mẹ́rin ní ẹ̀dẹ̀ ní ìgbàlà. Number 5 tí mo sọ ẹ̀ wọ́n kan wà tẹ́lẹ̀ ní ìgbàlà táyà fi padà. Àwọn ṣe irú àwọn wọ̀nyí, ó làwọn tí ẹ̀mí Ọlọ́run kọ sí, tí wọ́n ní òye ìgbàlà, tí wọ́n dẹ̀ gbàgbọ́. Bẹ́ẹ̀ ṣe máa mọ sáìn irú àwọn wọ̀nyẹn bí ẹ ti gbọ́ rí ẹlòmíì tó mu sìgá ó kàn díjọ́ kan ni ó kàn decide pé ó kàn jókòó fúnra ẹ̀ kò sẹ́ni tó wà àtúnṣe pé kí ni mò ń ṣe ó dẹ̀ náà mu sìgá mọ́ látọ̀dún yẹn dìsìn tí ò dẹ̀ mu sìgá mọ́ mo rẹ́ nìkan bẹ́ẹ̀ tí ò dẹ̀ mu sìgá mọ́ tó ní láyé òun kò dẹ̀ mú wọn dòní olónìí ẹni tí mo sọ wá sẹ́mínárì bá. So àwọn kan àbẹ́yẹn tó pé wọ́n á dẹni ìgbàlà láìsí wá sí anybody ẹ̀mí Ọlọ́run ló máa mínísítà sí wọn. Torí ẹ̀ ni mo ṣe ń ka àwọn ibìkan lẹ́ẹ̀kan nígbà táwọn máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ John chapter 1 verse 12 ó ní ṣùgbọ́n iye àwọn tí ó gbà á àní àwọn náà àwọn ni ó fi ẹ̀tọ́ fún láti di ọmọ Ọlọ́run. Iye àwọn tó gbà á àwọn kan gbà á ẹ̀rí ó débi kan ó ní nínú rẹ̀ ní ẹ gbàgbọ́ lẹ́yìn ìgbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ títọ́ ẹ̀lẹ́bẹ̀ẹ́ wọ́n kàn gbọ́ ìwàásù wọn lè gbàgbọ́. Kò sẹ́ni tó èdè ẹlòmíín ka Bíbélì ni ó lè ka Bíbélì dé stage kan ọ̀rọ̀ ẹ̀ mínísítà sí ọkàn ó lè ní what ó dẹ̀ bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ múlẹ̀ nìkan fún mi testimony bẹ́ẹ̀ rí ó lòun ka Bíbélì ni ibi táwọn adé ti ń pè àti sọ́sọ́sọ́ àti mọ̀ lákan sórí àti ẹ̀mọ́ bá lú ẹ̀mọ́ àti ń rò lójoojúmọ́ so ẹ̀mọ́ nǹkan tí èèyàn bá ń lójoojúmọ́ kì í jọyàn lójúmọ́ John 3:16 ẹ̀yọ́ mọ́ sí lọ́dún yẹn lọ́hùn àbàtà máa bẹ̀rẹ̀ Bible match wa Bible New Testament ẹ̀yọ́ òun la fi bẹ̀rẹ̀ so Bible New Testament yẹn ti ẹ̀ ti wá tán arákùnrin sáà pé ẹ̀sà wọ́n lè pín Bible òun travel ní ẹjọ́ ẹ̀fún mi ló ti tán ó ní ètè ìmú fúnra yín kọ́ mo ní wọ́n ti gbà á ìtẹ́ àgán tó mú dání báyìí tó gbà tàwọn ọmọ wa fún wọn so mo kàn wá rí pé Bible kan báyìí bóyá ẹ máa ṣèrántí ẹ̀ ìwé John nìkan ló wà nù ẹ̀ ìwé Johannu nìkan ló wà nù Bible yẹn very small Bible ni John nìkan lè máa rí nù ẹ̀ ẹni mo ṣe fún ọ ní mo ní ilé ẹ̀chì gbélé náà kẹlẹ́ máa kà náà tá a máa ṣe mí màá reserve Bible fún yín inú wọn dùn náà wọn gbà wọn kàn ka chapter yẹn náà kà dé John 3:16 kò sẹ́ tó wá sọ fún wọn kí ló wà bẹ́ẹ̀ nítorí Ọlọ́run fi ara tó yẹ iye tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ rẹ̀ kan ṣo fún ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ó dẹ́nu òun fẹ́ ṣègbé ó ní bàbá òun ṣègbé wọ́n sọ èjì bàbá wọn 51 wọ́n ní ìyá òun ṣègbé ni kí ni èjì màmá wọn 49 wọ́n ní àbúrò wọn ṣègbé ni kí ni èjì ẹ̀ 44 wọ́n ṣẹ̀fẹ̀ sí ká bàbá wọn nìkan òun ló pé 51 láyé kò sáwọn tó bíìtì rẹ́kọ̀dù bàbá wọn yìí ní gbogbo ìran títí káwọn àbúrò bàbá wọn sí káwọn ìgbọ́n bàbá wọn olóhùn náà fẹ́ ṣègbè mo ní tán bóun ṣe translate ìṣègbè tiẹ̀ níbẹ̀ mo ṣe translate fún nìyẹn ó tán o bó ṣe dánmọ́ lọ́rùn gbé láti gbà yẹn dùn nínú yẹn ẹ̀rí ó lè máa sọ fáwọn èèyàn ní ṣe John 3:16 kò síbi tí ò fẹ́ kọ́ sí ó wà lára mọ́tò ẹ̀ ó wà lára ìwé ẹ̀ kò John 3:16 olùlùgbà wọn so àwọn kan máa ní ìgbàlà bẹ́yẹn so ètìtú rẹ̀ ló ṣe jẹ́ dandan pé tó bá jẹ́ ọ̀rọ̀ nípa ti ìwàásù Kristi kò yẹ ká fi ṣeré ọ̀pọ̀lọpọ̀ wa aláwọn ọmọ tó yẹ pé wọ́n ti ń sọ àti ìkú wọ́n ti ń sọ fún wa pé Jesus away with your Jesus mi ìdẹ̀ blame wọn wọ́n ti rí báyìí náà ṣe lo láìbù wa taláǹsìn Ọlọ́run gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì so wọn were impressed about our Jesus ṣùgbọ́n kò tí ì léètì jù ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ló wá dáríjì mi owó ọ̀nà tí mo ti gbà dárí àwọn ìsígbó ẹ̀yìn ká bẹ̀rẹ̀ sí fi Ọlọ́run ẹ máa jù sí wọn mi kan fún mi testimony lánàá àná náà ní
àwọn kéékèèké mo máa ń mọ yẹn dáadáa àwọn kéékèèké Amẹ́ríkà ẹ̀rí wọ́n sọ fún wọn débi pé ọmọ yẹn ka bíbélì ọmọ ọdún 9 ó tún correct màmá ẹ̀ pé màmá kíní kan mọ́ àtẹ́ máa ń sọ bíbélì máa ń sọ gangan ní yá ọ̀tọ̀ ni àwọn ọmọdé make a correction yẹn ọmọ yẹn tí wọ́n ka kírú èmi ti mọ bíbélì bẹ́yìn at that age ọmọ yẹn wọ́n ti fẹsẹ̀ lé nìyẹn téèyàn bẹ̀rẹ̀ ti mọ̀ kì í sọnù lọ́wọ́ ẹ̀ bí ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn mo gbàdúrà pé ìgbàlà Ọlọ́run yóò wọ ilé yín lórúkọ Jésù Kristi ohun márùn tí mo fẹ́ kẹ́ mọ̀ ni mo lè wà pé àwọn ọmọ tó béèrè ọ̀rọ̀ yẹn á yé wọn dénú ẹ̀jẹ̀ àgbàdúrà Ọlọ́run máa yin orúkọ yín lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ ìtẹ́ fún wa láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín mo gbàdúrà Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé yín o mọ́mí Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yé yín o dáàdì mo wí lórúkọ Jésù pé ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ báyìí Ọlọ́run yóò fi yé yín agbára tó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà Ọlọ́run yóò fi fún yín àti ẹ̀yin àti àwa lórúkọ Jésù ààbò dídé ní ògo ní fúnra lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.